ọ̀rọ̀ yẹn ti sú ẹ, ọ̀rọ̀ ayé rẹ ó ti sú ẹ, o ò mọ ibi tó gbé gbà, o ò mọ ibi tó rìn sí mọ́, ayé pàápàá ti sú ẹ. Kí ló dé? Ó fọkàn balẹ̀ ni. Bíbélì sọ fún wa pé nínú ayé ó là ó rí ìpọ́njú, ó ní ká tújú ká torí pé Jésù ti ṣẹ́gun ayé. Bí Jésù bá wá ṣẹ́gun ayé, ṣé ìwọ ò sí nínú ayé tí Jésù ṣẹ́gun fún? Ọ̀kan nínú ayé tí Jésù ṣẹ́gun fún, ọ̀kan nínú àwọn ènìyàn tí Jésù ti ṣẹ́gun fún, ó ní ìwọ náà pẹ̀lú. Gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú orin Dáfídì orí 115. Ó kà báyìí pé àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí, bí kò ṣe pé ó wà láàyè títí láéláé. Nítorí pé Jésù wà láàyè títí láéláé, ìwọ pẹ̀lú ó ń láti sinmi lé Ọlọ́run nínú ìṣòro ayé rẹ, nínú wàhálà rẹ, nínú àìní rẹ, nínú gbogbo ohun tó wù kó o máa là kọjá. Sinmi lé Ọlọ́run, gbẹ́kẹ̀lé Ọlọ́run, yóò sì dára fún ẹ.